ta ni mùsùlùmí àkọ́kọ́ sà? Mùsùlùmí àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Ànábì Ádámù ni tọ́lọ́run kọ́kọ́ dá. Ṣé ẹ lè fún wa lẹ́rìí sà? Sẹ́rí. No, Nígbà tí bẹ́ẹ̀ sọ pé Adam a ò bá yín jiyàn sí i. A kàn ní kẹ́ ẹ fún wa lẹ́rìí ká yẹ̀ wò ni. A fẹ́ gbé wọn náà ni. Gbogbo nǹkan ní ọ̀dọ̀ wa ń bì a máa ń tanná sí. A fẹ́ tanná sí wò. Ẹ fún wa lẹ́rìí. Àkọ́kọ́ Ànábì Ádámù. Mi ò sọ pé Adam kọ́ ni Allah kọ́kọ́ dá. Mo ní ta ni mùsùlùmí àkọ́kọ́ ẹ ní Adam. Ẹ fún mi lẹ́rìí sà. Ẹ kí bí a ti máa kà. Ànábì Ádámù. Ibo la ti máa rí kàsà. Òun ni àkọ́kọ́ mùsùlùmí. Ó yẹ fún wa lẹ́rìí sẹ̀. Tí ẹ bá fẹ́ mọ̀ àyá Al-Kùránì ni. Fún wa Kùrán yẹn máa gbé jáde. Kùrán kíni? Ẹ̀yin náà lẹ́ni. A máa gbé jáde àparọ́ a ní Kùrán bí. La ilaha illallah. Ọ̀rọ̀ la ilaha illallah kò ní fún wa ní ẹ̀rí. Ànábì Ádámù ni àkọ́kọ́ torí pé torí gbogbo creation láyé tọ́lọ́kọ́ fẹ́ dá láyé ó dá nítorí mímọ̀. Ó dá mímọ̀. Ó fi mímọ̀ mọ̀. Ní tó dẹ̀ fẹ́ jọ̀wọ́ rẹ̀ lẹ̀. Ní tó fẹ́ dá Ànábì Ádámù nítorí wípé ká lè máa jọ́sìn rẹ̀ ló ṣe dá Ànábì Ádámù. Wọ́n ní kẹ́ fún wa ní báàsì. Ohun tí wọ́n dẹ̀ ń pè ní mùsùlùmí ni wípé kí èèyàn sọwọ́lẹ̀ fọ́lọ́hun, kéèyàn jupá jọwọ́lẹ̀ fọ́lọ́hun. Lọ́pọ̀ ní mùsùlùmí nìyẹn. Ẹ fún wa lẹ́rìí sà. Ẹ bá mi kọ́ níbẹ̀. Ẹ jẹ́ wọ́. Ẹ bá lọ Kùrán. Ẹ jẹ́ bá power tap ẹ jọ. Moderator ẹ lè bá comment ẹ káwọn sáré tap. Ó sáré gbé dé 200. Kùrán kí ni? Kùrán verse 39. Kùrán verse 39. Súrátù kí ni? Ẹ jẹ́ ń ka jáde náà torí àkọ́ni pé fún mi mo máa bá yín gbé jáde sàákàn fún wa ní súrátù kí ni verse 39. Ẹ bá ṣíkọ́ àníyàn. Mo ń bọ̀ ẹjẹ́ ń ṣí dáadáa báyìí torí fún méjì ni mo ń lò. So, all right, so then Alpha mo fẹ́ kẹ́ mọ̀ kí ẹjẹ́ kí ṣe ẹni mo bọ̀ ẹjẹ́ kí ṣe o máa ṣe o sẹ́yìn mi dẹ̀ kọ́tẹ́tẹ̀ èmi láìkì mímọ̀ gan mímọ̀ ní kò kí ṣe kò sí ọ̀rẹ́jà mo láìkì mímọ̀ gan mo tún fẹ́ sọ kíní kan fún yín níbí Allah tẹ́ máa fi kúrò lórí péjì Allah ní kẹ́ máa lò Allah ò kì í ṣe Ọlọ́run sà èdè Yorùbá lọ́wọ́ àti mọ̀ nǹkan tó ń jẹ́ Ọlọ́run so Allah ní kẹ́ máa lò mùsùlùmí ẹni tí wọ́n ń pè ní àwọn òun náà ní Ọlọ́run ẹ kàn tẹ̀lé òfin tọ̀dọ̀ tiwa àwa ti sọ fún yín má wọlé Allah ní kẹ́ máa lò òfin tiwa níbí nìyẹn Allah ní kí máa lò Allah ò kì í ṣe Ọlọ́run ó yẹ fún wa lẹ́rìí pé Adam ní àkọ́kọ́ mùsùlùmí. ẹ sáré wáyà fẹ́ ṣe àyà yẹn tí wà àdàmọ́ abẹ́ wọ́n ṣe ẹjọ́ mo ń ṣùpọ̀ á lọ ní o 39 ẹjọ́ òun náà. Ẹ má bínú ẹni tí mo drop yẹn o a kàn ní ká gbé àfá sókè ní àfá kan ní add me up so a ti gbé wọn sókè so àfá ìṣì mute ẹ yẹ kí Al-Ghazali kí wọ́n ṣe tán ẹ jẹ́ bá wa tap ẹ bá moderator bá wa comment. Àyà tí Ọlọ́run bá sọ fún Ànábì Muhammad Allah Ọlọ́run bá ń Allah okay mo ti gbọ́ Allah mo fẹ́ gbé jáde fún yín through Quran 39 verse 11 Quran chapter 39 verse 11 ẹ ká gbé jáde. Yes, verse 11 so Ọlọ́run bá ń sọ fún Ànábì ìyẹn òjíṣẹ́ rẹ̀ torí pé Ànábì ló kẹ́yìndé ó dẹ̀ ń fún ní ìrò ní gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ Allah ń fún Ànábì rẹ̀ ní ìrò so Quran 39 verse 11 Ọlọ́run wá ní Jibrilu lọ sọ fún Ànábì pé kó sọ pé kúlí inni umirtu an a'buda Allaha ẹ mi ṣe kọ́ ẹni padà
mo ti bá yín gbé sí in kuli inni umirtu an a'budu allaha mukhlishan lahu dina wa umirtu an akuna awwala muslimina. Sábù nùzúlù àyà yìí tó fi sọ̀kalẹ̀ níjọ́ tí wọ́n ń ṣe fàáfà ó pọ̀ lórí ẹ̀. Amálà ní ànábì sọ fún wọn pé inni umirtu, wọ́n pa mí láṣẹ láti máa jọ́sìn fún Allah. Òun náà sì ló ní ẹ̀sìn. Ẹni tó sì kọ́kọ́ mú ẹ̀sìn wá, táwọn kọ́ ìsìlámù lọ́dọ̀ rẹ̀, gangan ànábì Ádámù ni. Torí pé Allah náà bá ànábì Ádámù sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun àtàwọn ọmọ rẹ̀. Ọlọ́run bá náà bá wọn sọ̀rọ̀. Ó wá ní wa umirtu, wọ́n sì wá pa mẹ́sẹ̀ anna akuna awwala muslimina, kí n máa jẹ́ àkọ́kọ́ mùsùlùmí tí wọ́n ń rìvásì bàbá ńlá bàbá rẹ̀ tí ń ṣe ànábì Adam. ṣe ti So délé ayé ẹ̀jẹ̀ ká mọ̀ wípé ànábì Adam òun náà ni àkọ́kọ́ mùsùlùmí. Ṣé ẹni tẹ́ bá délé mi ẹ ní sùúrù tẹ́ bá mi fa ọ̀rọ̀ ẹ má lo translation English torí pé ìkọ́kúkọ ló wà níbẹ̀. Èèyàn ni wọ́n tẹ́ bá ti lo translation English ìkọ́kúkọ ló wà níbẹ̀. Ara máa múlẹ̀ rọ ìpọ̀. so à ń gbọ́ yín àáfà ìbéèrè tí mo bi yín, mo sọ wípé ta ni àkọ́kọ́ mùsùlùmí, ẹ dẹ̀ sọ wípé Ádámọ̀ ni. Mo wá ní kẹ́ ẹ fún wa lẹ́rìí, ẹ̀rí tẹ́ ẹ ń fún wa yìí. Èmi máa bọ́ ìlú kejì yín ní ìlú tàbí ẹ ṣe sùúrù sà, ẹ ṣe sùúrù sà, ṣé ń gbọ́ mi sà, ṣé ń gbọ́ mi sà. Alright, nǹkan tá a bí ní pé ta ni àkọ́kọ́ mùsùlùmí, ẹ dẹ̀ sọ pé Ádámù ni, àmọ́ ẹ̀rí tẹ́ ẹ mú wá yìí, ẹ̀rí Muhammadu ló ń sọ̀rọ̀ ń bì. Muhammadu ni wọ́n sọ wípé òun ni àkọ́kọ́ mùsùlùmí nínú ẹ̀rí tẹ́ ẹ mú wá yìí. Igbe sọ pé àṣẹ tí wọ́n pa mí ni kí n sin Allah, kí n juwọ́ ju sẹ́lẹ̀ fún Allah. Tẹ́ bá dẹ̀ lọ wo verse 12 verse yẹn, kí n gbé verse 12 yẹn wá, kí n dẹ̀ jẹ́ àkọ́kọ́ mùsùlùmí. Gbẹ́ mímọ̀ ṣe túlẹ̀ kan ni. Verse tẹ́ gbé wá yìí kò sọ wípé Ádámù ni mùsùlùmí àfà. Ó ti yé yín. Ẹ wo verse 12 yẹn. Muhammadu wá sọ pé wọ́n sì pa mí ní àṣẹ kí n jẹ́ àkọ́kọ́ mùsùlùmí. Verse tẹ́ mú wá yìí sìn, ó tako ọ̀rọ̀ tẹ́ sọ ní pé Ádámù ni àkọ́kọ́ mùsùlùmí. Verse yìí dẹ̀ sọ wípé Muhammadu ni àkọ́kọ́ mùsùlùmí. Kò jọra wọn. So àfà ẹ̀tàn Mike ẹ gbìyànjú ẹ fún àbáṣí mi. Aya Al-Qur'ani yìí àṣẹ ni wọ́n ń fún ànábì ní ìròní nípa bàbá ńlá bàbá rẹ̀. Ìsìláàmù tó kọ́kọ́ fẹ́ àkọ́kọ́ ni pé nítorí ẹ ti sọ fún yín tí bá ọ̀rọ̀ tẹ́ béèrè lọ́wọ́ mi yìí, kí ni ìtìtorí tọ́lọ́run fi dá èèyàn? Nítorí wípé ká lè bá àjọsìn fún, ká lè bá a sìn. Kò sí ẹ̀rí gbólóhùn mùsùlùmí lásán kájúwọ́ jù sẹ́lẹ̀. Ọlá rí pé àtúndì ìsìláàmù kájúwọ́ jù sẹ́lẹ̀ fún Ọlọ́run, kájúwọ́ jù fún Allah lọ́pẹ̀ ní mùsùlùmí. Àfà ṣe níṣẹ́ tẹ̀ ń ṣe. Mo níṣẹ́ tí mo ṣe, mo ń teach. Alright. Mo ń teach ní school. Kò yẹ kẹ́ ẹ teach rárá. Ṣé àwọn pé kò yẹ kẹ́ ẹ teach? Lọ́nà owó sà. Alright. Ẹ sọ pé nǹkan tá Allah pa yín láṣẹ ní pé kẹ́ ẹ sin òun. Kò yẹ kẹ́ ẹ kọ́ máa sin Allah nìkan, kò yẹ kẹ́ ẹ teach rárá. Ṣé understand? Kò yẹ kẹ́ ẹ ṣe nǹkan kan. Ó yẹ kẹ́ ẹ kọ́ máa sin Allah nìkan. Allah lẹ wáyé wá sìn. Tẹ́ bá tún fẹ́ lọ bẹ̀rẹ̀ náà, ọ̀tọ̀ ní ìmọ̀ ibẹ̀ yẹn. Al-Ghazali for the last time, sir. For the last time, sir. Ẹ gbọ́ mi. For the last time. Okay. Aya tẹ́ gbé wá yìí, ó sọ wípé Muhammadu ni àkọ́kọ́ mùsùlùmí. Ẹ fún wa ní aya tó sọ wípé Ádámọ̀ òun ni àkọ́kọ́ mùsùlùmí. Èmi náà wá ń dẹ́gbẹ̀dà sí pé tó bá já sí pé ìyẹn la fẹ́ lò, kí ni títorí tó fi dá Ádámọ̀? Alright.
kí ni títorí ẹ̀ èmi náà wá bè lọ́wọ́ yín ádámù tẹ́ ń sọ yìí kí ló tó fi dáa ó lóun dá nítorí kó lè bá àjọsìn fún òun tí ẹni tó dẹ̀ ni pé mùsùlùmí tẹ́ ń lò yẹn ló dáwọ́ lẹ́lẹ̀ ẹ ṣe sùúrù kò sí tí wọ́n ń pè ní mùsùlùmí ẹ dúró kéèyàn juwọ́ jù sẹ́lẹ̀ fún Allah. àfà ṣé Allah ni Adam ṣé Allah ló sìn. Allah ni ádámù ń sìn. ok mo ń bọ̀. irọ́ yìí ti pọ̀ jù ẹ̀rọ a máa múlẹ̀ o ó ga o àlìgàsálí ìyẹn lẹ̀ máa lọ gásà. ẹ kálẹ́ o. sùúrù àáfàá ẹni sùúrù ẹja dá àáfàá Gàsálí lóhùn tán. sọ́sọ́ páwọn ń kọ́ àwọn ọmọ ní kinní àkànbí ọlọ́ba kéwú ni bàbá yìí ń kọ́ àwọn ọmọ ọ̀tọ́ náà wọn kọ́ wọn bí ìgbàtígbà téèyàn bá sọ pé èèyàn ń kọ́yàn níwèé kéwú ni. mo ní sùkúl tí mo ti ń tíìtì ṣe bá fẹ́ gbọ́ mi mo ní sùkúl tí mo ti ń tíìtì àwa náà kọ́ lẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ ni. tíjà lèmi normal teaching mo ń tíjà Arabic. ẹ sọ iṣẹ́ tó fẹ́ fi ṣe ẹ̀ ń tíṣà Arabic nǹkan tá à ń sọ náà nìyẹn. mo ń tíjà Arabic mo dẹ̀ ń tíìtì English and Yorùbá. ẹ̀yin májì English ẹ wo ẹ lọ jókòó ṣe àlùkàsálí ẹja ìyá rẹ. so ṣẹ́rí àkọ́kọ́ náà ni pé kí ló tó fi dáadáa mọ̀ ó lóun dá nítorí kó lè bá àjọsìn ṣẹ́rí níta má ṣe mistake ni wípé mùsùlùmí tó ń pè ní ìtumọ̀ mùsùlùmí lóde Lárúbáwá lọ́dọ̀ tiwọn lọ́hùn lédè tiwa níbí báyìí sìn ká juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́hùn ni wọ́n ń pè ní mùsùlùmí kí ló tó fi wá dáadáa mọ̀ ó lóun dá nítorí kó lè bá àjọsìn fún un wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni Ọlọ́hun dá àlìjànú àti èèyàn ta ni àkọ́kọ́ èèyàn láyé Ádámù ni ohun tí tàbádé afẹ́ wò tí wọ́n kọ́ bá yẹn illa liya'buduni kó lè bá àjọsìn fún mi. ohun tí Kùránì sọ ni. Ọlọ́run bá wá ń fún Ádámù nírò níbí báyìí pé àkọ́kọ́ mùsùlùmí òun ni ànábì Ádámù olófi sọ pé umirtu li anna akuna awwala muslimina. ìjà Ádámù yẹn sọmọ Árábù ni sárábù ládàmù. so ànábì Ádámù òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ jọ́sìn fọ́lọ́run òun náà dẹ̀ ni àkọ́kọ́ mùsùlùmí. sárábù ni Ádámù sí Árábù sọmọ Sàúdì. àkànbí ọlọ́ba. yes sir. kí lẹ sọ sà. Ádámù tó ń sọ yìí báìbù ló kọ́ gbé wa ní 600 years ago kọ́kọ́ Kùránì o báìbù ló sọ̀rọ̀ Ádámù àti fún wa o wọ́n translate fún àwọn eléyìí tó tún gbé gbèlè wa lọ́wọ́ yìí o. ẹ má bínú sà ẹ jẹ́ kí n sọ fún yín ṣe é rí gbogbo tó wà nínú báìbù pátápátá sà ibi tẹ́sùn lọ yẹn sà gbogbo tó wà nínú báìbù pátápátá gbogbo ẹ̀ ló wà nínú Al-Qur'ani. ṣé bí Muhammadu jí báìbù ní báìbù ni Muhammadu jí ni. alright èmi ni mo mú ìtìyín àfà sókè farabalẹ̀ kẹ́ dúró báyìí. ọ̀tẹ̀ ìjà sọ̀rọ̀ bẹ́ẹ̀. Big Joe ṣe wà bẹ́ẹ̀ Big Joe mo ń béèrè ẹ̀yin kọ́ Big Joe ṣe wà bẹ́ẹ̀ ok ẹ máa wo mo béèrè wípé outside Islamic tradition is Adam a Muslim ǹjẹ́ Adam tó jẹ́ mùsùlùmí wọ́n ní no wọ́n ní rárá o Adam ò kí ń ṣe mùsùlùmí o outside of the Islamic tradition nígbà tẹ́ bá lọ wo nígbà yàtọ̀ sí pé ẹ̀sìn Islam torí pé àwọn ẹ̀sìn mẹ́ta kan wà tá à ń pè ní Abrahamic religion Judaism ló kọ́kọ́ dé òun ló sọ ìtàn Adam Christianity ló tẹ̀lé òun náà sọ ìtàn Adam Islam ló dé ní ẹlẹ́ẹ̀kẹta òun náà wá lọ jí ìtàn yẹn kọ ó wá pè wọ́n ní mùsùlùmí meanwhile Judaism kò ń ṣe mùsùlùmí Christianity kò kí ń ṣe mùsùlùmí wọ́n wá ní no wọ́n ní rárá o outside of the Islamic tradition Adam is not considered a Muslim Adam kò kí ń ṣe mùsùlùmí àmọ́ tẹ́ ẹ bá lọ wò nínú ìwé táwọn mùsùlùmí gbà fún gangan ni tó jẹ́ Quran tó jẹ́ Islamic tradition ìyẹn máa sọ fún wọn wípé Adam ni mùsùlùmí torí pé ọpọlọ wọn ti lọ sínú ẹ̀ ìyẹn ti kó ọpọlọ wọn sínú bọ́ọ̀sì kan ó ti jẹ́ kí wọ́n rí pé ẹ̀sìn yìí nìkan ni ó wà meanwhile àwọn ẹ̀sìn kan ti wà tẹ́lẹ̀ tó sọ ìtàn Adam kò kí ń ṣe inú Islam ló ti kọ́kọ́ appear ó ti appear nínú Judaism kò kí ń ṣe mùsùlùmí nínú Judaism kò ń ṣe mùsùlùmí nínú Christianity ó ṣe wá jẹ́ mùsùlùmí nínú Islam àfà ti jápa àfà jápa èèyàn ẹgbẹ́ fún